ọmọ Yorùbá ni mí, Yorùbá nìran mi. Mo kí ẹ kú lé o. Ètò yìí dàbí apá kejì ètò tá a fi bá ara wa sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Benue. Pàápàá jùlọ ká sọ pé lórí ètò ààbò. Àìtódò tọ̀ sí ní àkèré díjú kọ̀ǹkọ̀ díjú. Ikú kan ní pa ẹ̀dá láyé. Kò sì sí ikú tí ó pa àgbàlagbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ. Kò sẹ́ni tí ò ní kú, àwáyé ikú kan ò sí. Gbogbo wa lá padà change ilẹ̀ tá lọ lẹ̀mí tuntun. Bó o jó lówó jù bẹ́ẹ̀ lọ, bó o jó nípò jù bẹ́ẹ̀ lọ, bó o jẹ́ tálíkà jù bẹ́ẹ̀ lọ. Ikú kan ni ó pẹ̀dá, èèyàn ni ó sì gbẹ́lẹ̀ tí wọ́n ó sin sí. Bẹ́ẹ̀ bá wá fẹ́ fi máṣíìnì gbẹ́lẹ̀ tí wọ́n ó sin sí, wàhálà tiyín nìyẹn. Ẹ jẹ́ á rántí ọ̀la. Ṣeun Agboola lórúkọ mi. Ẹ jẹ́ á rántí ọ̀la. Bí ètò brọ́dà mi kan Alhaji Arówólò á ní rántí ọ̀la. Èyí táwa ń sọ yìí, pàápàá jùlọ ẹ̀yin onílé alábọ̀dé, torí bí kú ilé ò pa ni tòde ò lè pa ni. Aráalé ní júwe sàárè àfọ́jú fàlejò. Aráalé ní sọrí kọ́lẹ̀ ẹdìẹ tí wọ́n pa sínú ìsasùn fàlejò tí wọ́n fi ń béèrè pé ṣé adìẹ pupa kọ́ yìí ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbàbọ̀dé fúnra yín, èmi mọ̀ wípé ọ̀rọ̀ Olúwa kò ní lọ láìṣẹ o. Alálẹ̀ ilẹ̀ ìran yín yóò dà fún yín. Èpè kọ́. Alálẹ̀ ilẹ̀ ìran yín yóò dà fún yín. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Ṣé rí ọ̀rọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń kọjá bó ṣe yẹ. Wọ́n ní ẹ má wí, wọ́n ní a má sọ. Bá a bá wí, wọ́n á ní ẹni ó wá wí tẹnu ẹ̀ lẹ́yìn ìgbà tó wí torí afẹ́fẹ́ tán ṣèrọ náà ń pa ni. Ẹ̀yin tẹ́ ní kí wọ́n wá wí tẹnu wọn náà, iṣẹ́ tí ẹ rán yín ẹ jẹ, ẹ̀yin kò tún jẹ jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin kan mọ̀ òótọ́ ẹ mọ̀ òdodo ṣùgbọ́n ẹ gbà láti má tẹ̀lé nítorí àpò yín. Ilé tá a bá fi tọ́mọ èrè ló máa wò. Ṣé gbogbo èyí tá à ń sọ yìí, ṣé nítorí ara wa nìkan ni àbí nítorí gbogbo aráàlú àti nítorí àwọn tó wà lórí ìjọba lónìí? Àwọn kan máa ń sọ wá ní wọn ò mọ Ọlọ́run. Mo ní gbogbo wọn kọ́ ni ò mọ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí ò mọ Ọlọ́run ló pọ̀ jù. Àgàgà ẹ ń bá mọ Ọlọ́run tó bá ti dé àárín wọn yẹn yóò gbàgbé Ọlọ́run. Ìjọ́ wo la fẹ́ ṣe dà? Ìjọ́ wo láráàlú fẹ́ gbádùn yín? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe fáráàlú náà ẹ̀tọ́ wọn ni. Tẹ́ ń gbé yín gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. À ń gbé yín gẹ́gẹ́gẹ́ nítorí wípé ẹ̀yin la rán, ẹ̀dẹ̀ ń jẹ́ iṣẹ́ yẹn bó ṣe yẹ kẹ́ ẹ jẹ ni. Torí bẹ́ẹ̀ bá tiẹ̀ dá wa lóhùn kí la ṣe fún yín, ọlọ́pàá wo la fi mú yín? Ṣé àwọn agbófinró tí wọ́n ti ń kó bàtà ìyàwó yín, tí wọ́n ti ń bá wọn gbé báàgì, tí kan ti ń nu bàtà olóṣèlú láyé social media, ṣé tí ń ran yín lẹ̀ ń ṣe yẹn? Ẹ fẹ́ gbọ́? Bẹ́ẹ̀ yìnbọn pa àyàn, bó kú lásán tí wọn ò yìnbọn pa, ikú ni ikú ń jẹ́. Àwọn tó kú ní Benue yìí ti lọ, wọ́n ti kú òun wàhálà wọ́n Nàìjíríà tá à ń pa yìí. A ní kí ààrẹ Tinubu mọ̀ ṣe wọ́n Nàìjíríà. Ẹ ṣe eré kó dára, ẹ ṣe eré kó dára o, ẹni ayé kan ẹ ṣe eré. Ayé kan ààrẹ Bọ́lá Tinubu. Ṣé ká sọ pé àwọn ni wọn ò fẹ́ ṣe dáa? Àbẹ́yìn ìka èèyàn lẹ́ẹ̀fẹ́ kan rí ṣe. Ṣùgbọ́n kí ìbàdàn tó bá yẹ pé ààrẹ náà tètè máa ń gbọ́n táráàlú ń sọ tí ìṣe pé ẹ̀yìn ọlọ́mọ fi tí agàsì sí wọn lójú níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣe àtúnṣe. Ẹni tí ó kó aráàlú jọ tí ó ṣe olórí ìlú á fún wọn létí ìgbọràn, á ní time fún wọn. Èyí tẹ́ lọ sí Benue á dúpẹ́ lọ́dọ̀ wọn. More than 200 people were killed. When I woke up this morning and I got the story of what happened, the first 7 calls I put across were all killed. The first 7 guys I called. You tried to call, we're all dead. Exactly. They were all dead. So in my village today, if you speak to someone, just be very rest assured that in the next 1 week or 2 weeks, you hear the sad news about that person you've just spoken to. And do you know, before now, just last month, about 20 people were killed in that same village. They are the Fulani, and it's not ethnic profiling.
They are the Fulani. It's not ethnic profiling. When people want to be politically correct, they will say no, that is an ethnic. It's not, and that is why you see the Sultan of Sokoto will not react to this. He reacted when just about 11 people were butchered were killed in Edo State, the so-called hunters. They reacted. They put up Northern Elders Forum. They made several press conferences. Many governors stood up. The governor of Edo had to travel to some of these states to go and say sorry. Just 11 hunters. That is alleged hunters. If really they were hunters who were killed. Now 200. Nobody in the north is speaking because that is the collective agenda. Jihad and the complete takeover of the land of our people. And let me tell you, so I'm saying it authoritatively. I'm an authority in this area. I was born and raised in Jos. I speak Hausa as my first language. I speak Hausa better than I speak Tiv. And let me tell you, this thing they call intelligence. We are the sources of this intelligence. The government sometimes use the narrative of intelligence to confuse you, as if what they know is different. They know exactly what we know, or we even know better. Because we are the sources of this intelligence. Many of my friends from the adjoining villages in Nasarawa State, who are of different ethnic group other than the Fulanis, anytime the Fulanis are mobilizing, like this attack, they told us day before yesterday. We communicated to the security force. Nothing has been done. They communicated to us. No, just hold on, because this is too much to rush. I'm sorry. Are you saying that you got an intelligence report as a civilian? Your Yes. community had an intelligence report about this particular attack that killed over 200 people, and you. My sister, do you know the funny thing? It is no longer secret. It's just like the secret cultism in Nigeria. They gathered their AK-47 in a community called Giza in Nasarawa State, in the boundary between Nasarawa and Benue, in Giza and Kadorko. All our friends from there, and they come out in the open way. They are just in the whole meeting openly. You know, they are going to strike in Hirota, and then some people begin to bid them farewell. Allah Kulafia. May God take you safely. May God take you safely. Yes, they came in more than 100 bites. Listen, but that is how your country has degenerated. That these things are done in broad daylight. It has degenerated. And let me tell you, let me also shock you. About 7 soldiers, I'm saying it as it is, about 7 soldiers joined them from the Giza, the community, are joining my own village. They arrested one who uttered all this, made this confession. He said some of the soldiers from Giza trained them of Fulani ethnic stock, and they joined them. They commandeered the whole thing. So what they did yesterday was extremely tactical and strategic with military precision. Right now, there are a lot of tea villages in my council ward that will be taken over by Fulani. They take over not just for grazing, but for proper settlement. You go to these villages today, you find even their kids crawling, small kids who are yet to start walking. They brought them, their families, occupying thief homes, thief houses, which are still standing, occupying those houses. And they have their kids there, not just their cattle. So it's not all about open grazing prohibition. It's about total takeover of the land. Ẹjọ́ ìjẹ́ ti gbúrò Sultan of Sokoto kó kọ̀ndẹ́mù àti tó ṣẹlẹ̀ ní Benue níbo. Gbà tó jẹ́ pé nǹkan tán yẹ plan gbogbo wọn ni. Wọ́n jọ mọ̀ sí ni àjọmọ̀ sí wọn ni. Àti ẹ̀wárí ẹ̀yin ṣéyíkì àfà ńláńlá gbogbo yín. Rí bó ṣe pa wọ́n ní Benue. Ó lẹ́tìkẹ́ o. So Sultan ò gbọ́, Sultan of Sokoto. Èyà ìgbà tó ti jẹ́ Christian náà pa àbí ẹbí Christian náà pa ẹbẹ fẹ́ eradicate gbogbo Christian ni kó jẹ́ pé forcefully gbogbo everybody á wá máa ṣe mùsùlùmí ìrọ̀lẹ́ pa. Àní ìrọ̀lẹ́ pa lè máa ṣe ní any other country ní ilẹ̀ bàbá wa ẹ rí i pé ọ̀rọ̀ tárákùnrin sọ yìí ó bá àyànnú jẹ́ gidigidi. Ẹ rí bí wọ́n ṣe pa àyàn tó. Ẹ rí ẹ gbọ́ báyìí. Ẹ tètè wá nǹkan ṣe sí ẹ̀yin ìjọba wa. Kò sí tá a bá ṣe fún yín, kí la fẹ́ ṣe fún yín. Agbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run. On alert to listen to information. How come no arrest has been made? I expect there should be arrests of those criminals. Christopher, thank you very much. I watch your comments and I know you can't be tired of staying in the bush and Oloyede and Bashar. Thank all of you.
But we need to keep our ears to the ground. Let's get those criminals. Let's get them out. We do have grave concern about the misinformation and misrepresentation of the security crisis in Benue State. Your Excellencies, it is not herder farmers clashes. It's not communal clashes. It's not repressor attacks or skirmishes. It is this misinformation that has led to suggestions such as remain tolerant, negotiate for peace, learn to live with your neighbors. What we are dealing with here in Benue is a calculated, well-planned, full-scale genocidal invasion and land-grabbing campaign by herder terrorists and bandits, which has been on for decades and is worsening every year. ṣé ti rí wípé a ní láti fúnra sí the present Benue governor nígbà tí incident yẹn ṣẹlẹ̀ tí gbogbo àgbáyé ń sunkún tó tútù mọ́ everybody. Ara máa yẹn balẹ̀ ni. Ẹ jẹ́ ká compare sí late Akérédolú ńgbà tí wọ́n hit wọn lọ́wọ́. Bàbá Akérédolú bú sígbe ó ń sunkún. Wàá rí ní gbogbo ara wọn. Ìgbà tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Ìmídélé kò pẹ́ ní Mákindé bọ́ síta tó iṣu ọ̀rọ̀ tó tètè ṣe kinní. Ẹ rí wípé máa yí ńgbà tó sọ̀rọ̀ lórí fóònù tó àwọn èèyàn ń pè gan. Ó calm kò ríro. Ìgbà táwọn tó tún wá fún ní interview gan, ó ń wá ọ̀rọ̀ tó máa sọ kò rí. Ló kàn wí bẹ́ẹ̀ kò mọ nǹkan tó fẹ́ sọ. A dẹ̀ ń gbọ́ fìrìfìrì wípé àwọn Christian leaders kan ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní, wọ́n ti gbowó fún wọn. Ẹ̀yin Christian leaders ní South West, ẹ má tẹ̀rẹ̀ yìí orí bu. Ààrẹ sọ̀rọ̀, inú mi dùn. Ààrẹ ní ó yẹ kí wọ́n arrest àwọn tí wọ́n mú pé how come tí wọn ò fi réyàn arrest. Ẹ káre láyà rẹ̀, ẹ ṣe dáadáa. Ṣùgbọ́n sà, ìbéèrè yẹn náà láti tún béèrè o. Kí ló dé tí wọ́n rí èèyàn kankan arrest bí ojú ẹyọ kan lọ? Ìjọ wo ni wọ́n fẹ́ arrest àwọn tó ń ṣiṣẹ́ ibi? Ọ̀rọ̀ ààrẹ dá o. Ọ̀rọ̀ ààrẹ dá dáadáa. Kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n mú lò. Kójú aṣegbé ó di fífi hàn fún ayé. Sọ́tà Sókótó, ẹ pẹ̀lẹ́, ẹ rí n tó ṣẹlẹ̀ ní ìsìn. Ṣùgbọ́n bá a ti dúpẹ́ lọ́wọ́ wọn, là ń tẹnu àbùkù lu gómìnà Benue tó kérò síta kó wá pàdé yẹn. Ẹ já kò lórí ẹ̀. Ẹ jọ sà, state police tá à ń sọ yìí, wọ́n lé ẹni àti ìkápá àti ìtò láti ní state police. Ìjẹ́ torí kíni? Wọ́n ní torí káwọn gómìnà má máa lo àwọn agbófinró ní ìpínlẹ̀ wọn. Kò sí tó dàbí federal government police. Ó dá ọ̀rọ̀ yín dá. Torí òótọ́ wà ní tilẹ̀ ń tọ́lọ̀. Ṣùgbọ́n ṣé wọn ò tí ì máa lò wọ́n? Ṣé tẹ́ ń sọ fún wa ni wípé àwọn kan nínú àwọn agbófinró ọ̀pọ̀ wọ́n sì jẹ́ olóòótọ́ sáràlú ju àwọn ìjọba àtàwọn gómìnà yìí lọ? Ẹskísà, ó ti ń ṣẹlẹ̀. Bó ṣe wà nìyẹn, bó dẹ̀ ṣe máa wà títí ayé nìyẹn. Even ìlú tó lajú jù wá lọ, kò sí ìlú tí ò sálábọ̀dé. Ẹ̀yin lẹ máa sanitize iṣẹ́ ọlọ́pàá, iṣẹ́ agbófinró lórílẹ̀‐èdè yìí. Ẹ dẹ̀ ń gbìyànjú nínú àwọn òfin tẹ́ ń gbé jáde, ṣùgbọ́n àwọn kan ò mú lò. Ṣáwọn tí wọ́n ń ṣe roadblock tẹ́ ní wọ́n mọ̀ ṣe, tí wọ́n ń gba fóònù tẹ́ ní kí wọ́n mọ̀ gbà. A sì mọ àwọn ọ̀gá ọlọ́pàá, a mọ àwọn ọlọ́pàá gidi, àwọn ọlọ́pàá dáadáa. Wọ́n lè má tó nǹkan. Tó pé di òótọ́ ni wọ́n máa ń wà. Àwọn èrè pé kọ̀ọ̀kan tẹ́ ẹ kó síbẹ̀ tí mi ò ti mọ tí yóò ṣẹ́ẹ̀tì ẹlòmíì kò ní dé bọ́tìn, ẹlòmíì àwọ̀ slippers kóńdó lẹ́lòmíì máa fi báyé mọ́tò onímọ́tò jẹ́. Onímọ́tò ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀. Wọ́n láwọn òyìn ń bọ̀ pa. Irú ẹ̀kọ́ wo nìyẹn? Irú àwọn èèyàn wo nìyẹn lórílẹ̀‐èdè náà? Ẹ̀yin military gbogbo, àsìkò tó fún yín láti tún reputation yìí ṣe.
tó bá dẹ̀ jẹ́ pé kíní ti ní ọwọ́ òṣèlú nínú tẹ́yìn náà dẹ̀ ti ń rí pé àwọn ẹni ìfẹ́ máa jẹ́ kí ẹ̀mí àwọn ọmọ tí yín máa bọ́ nínú iṣẹ́ ológun ẹ tètè wá kankan ṣe ẹ má torí pé èmi ò sọ pé gbowó fún ẹ̀yin ọ̀gá o ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó ṣàánú gbogbo wa o ọ̀rọ̀ security lórílẹ̀‐èdè yìí wọ́n ní a máa wí wọ́n ní a máa sọ ṣùgbọ́n kò sí ṣe rọ ni ẹ̀yin tẹ́ wá ń di ààbò ṣé ń compromise ẹ̀ pẹ̀lú òṣèlú ni tó bá pẹ́ ń compromise ètò ààbò àtòṣèlú mọ́ra wọn ọlọ́run ọ̀dà ọlọ́run ọgbọ́ ọlọ́run ọ̀dà àìmọye ẹ̀mí tó ti lọ tó ti ṣòfò lórí àìsí ààbò yìí ìjókòó àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìjọ wo lẹ fẹ́ jókòó tí òfin yín nìkan ó lè mú kí ètò ààbò fìdí sọlẹ̀ sí orílẹ̀-èdè yìí ká dẹ̀ rojú káráyè èèyàn mélòó ni wọ́n ti rí múnú àwọn tó ń ṣekú pa kí wọ́n dẹ̀ máa ṣekú pa èèyàn 200 lẹ́ẹ̀kan ṣoṣo kán mọ̀ sí èèyàn kankan mú kágbà kan ti lọ wọ́n tún padà bọ̀ bí wọ́n ṣe sọ torí àwọn fúnra wọn náà sọ pé àwọn ń bọ̀ wọ́n dẹ̀ lọ sáàsù fún yín pé àwọn ará bí ò gbìyànjú tó ni wọ́n ń kóra wọn sójú kan ẹ wọ̀nà tí wọ́n gbà pa wọ́n pọmọdé wọ́n pa aláboyún èèyàn mélòó ni wọ́n ti rí múnú àwọn tó ń ṣekú pa wọn kí wọ́n dẹ̀ máa ṣekú pa èèyàn 200 lẹ́ẹ̀kan ṣoṣo kán mọ̀ sí èèyàn kankan mú kágbà kan ti lọ wọ́n tún padà bọ̀ bí wọ́n ṣe sọ torí àwọn fúnra wọn náà sọ pé àwọn ń bọ̀ wọ́n dẹ̀ lọ sáàsù fún yín pé àwọn ará bí ò gbìyànjú tó ni wọ́n ń kóra wọn sójú kan ẹ wọ̀nà tí wọ́n gbà pa wọ́n pọmọdé wọ́n pa aláboyún òfin orílẹ̀-èdè àgbáyé kan ò fọwọ́ sí ẹskísà ẹ̀yin ilé ìgbìmọ̀ aṣòfin méjèèjì à ń rọ̀ yín ni à ń bẹ̀ yín ni ẹ jẹ́ kí ìjókòó yín ó kọjá ìjókòó òfin òṣèlú ìjókòó òfin mọ́sùmọ́tọ̀ ẹ jẹ́ kí kófin tó wà nílẹ̀ ò kọjá bẹ́ẹ̀ ẹ ràn àwọn aráàlú lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí màá tó padà sọ́dọ̀ yín o ìtò ń ṣẹlẹ̀ ní Benue tó ń ṣẹlẹ̀ káàkiri ìbéèrè wa ni pé ọ̀nà wo ni ò ní gbà ṣẹlẹ̀ sí wa ẹ má jẹ́ kí a ṣe ara wa lọ́mọ ìyá Haúsá helicopter wọn ní bọ́yá Enugu àbíbì kan ó bà á lẹ̀ àwọn bádìtì lọ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ pa àwọn èèyàn bíi wèrè mo sọ fún àwọn fídíò yìí máa ń ní mí lára ni tí n bá sì rí yẹn bóyá kí n jẹ́ kẹ́ ẹ wò àwọn security border mo tún sọ àwọn bó ló yẹ kí security wà jù ṣé àwọn tó pa àwọn èèyàn yìí ṣé wọn ò sínú ìlú yìí tẹ́ bá wà nínú ìlú yìí ṣé wọ́n ti tí wọ́n bá sínú ìlú yìí ṣé wọ́n ti padà sọ́dọ̀ wọn wọ́n á tó padà wá ibo ni wọ́n máa gbà àwọn irinṣẹ́ tẹ́ lò ń bo ni wọ́n máa kó sí báwo ni wọ́n ṣe kó lọ so kò tó àtúwá ní authority airport authority tí wọ́n ń ṣe ètò lórí ojú afẹ́fẹ́ mọ́ ẹ wá ní òlọ́wọ́ òṣèlú nú àwọn kan ti di untouchable ẹ sì ń ba nǹkan jẹ́ ẹ̀ ń borílẹ̀-èdè yìí jẹ́ nítorí owó àti nítorí ipò òótọ́ la aláwọn Fúlàní tí ó jẹ́ kírímínà aláwọn tí kì í ṣe kírímínà tẹ́ ti ń bá wa gbé tipẹ́ ìdínú tá a fi ní kẹ́ ẹ ṣe àfọ̀mọ́ inú igbó ẹjá láwọn ọlọ́dẹ inú igbó ọlọ́pàá inú igbó nínú rìsáàfù wa ibẹ̀ làwọn aráabí sá sí kò sófin kankan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ inú igbó pẹ̀lú ọ̀rọ̀ rìsáàfù ẹ sì ní kò lọ́wọ́ òṣèlú inú kò wá sẹ́nì kankan tó lè gbé jáde àníkẹ́ kọ́kọ́ sọ fún wọn pé ẹ lè gbé ìbọn mọ́ láti fi sin màálù kò sẹ́ni tó gbé òfin yẹn jáde bí wọ́n bá gbé jáde kan ṣé wọ́n máa sọpọ́ọ̀tì ẹ ní ẹ mà jọ́ nítorí Ọlọ́run ẹ mà jọ́ nítorí Ọlọ́run màálù tí wàá ní ẹ̀mí màálù tí wàá dáa ju tòyẹ lọ tó bá le jù ẹ má jẹ́ ká máa kó màálù káàkiri mọ́ ẹ fi wọ́n sójú kan láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìjọba ẹ nílé náà kò dìgbà tí ẹ fi wọ́n sí ojú kan kì í ṣe káàkiri ṣé ìlú yìí nìkan ni ẹ ti ń sin màálù ni wickedness ni gbogbo eléyìí kí wọ́n fi màálù jókòó àwọn àgbẹ̀ tí wọ́n yáwó àgbẹ̀ mélòó lẹ ràn lọ́wọ́ ẹ wá níjà ọmọ ṣẹlẹ̀ ẹ wàá sọ bíi pé ìjà rí àgbẹ̀ àtàwọn onímàálù ni wọ́n á lọ parí ẹ̀ tó sì ti mẹ́mìí èèyàn dání ìkànnì o ẹ ń sọ pé káwọn èèyàn fún wọn lẹ̀ bóun náà ṣe fẹ́ fún wọn lẹ̀ àwọn tí wọn ò tí ì fún lẹ̀ ṣé kìí ṣọgbọ́n tí wọ́n fẹ́ dá tẹ́ fi ń béèrè ilẹ̀ lélẹ̀
ṣé èsè ipasẹ̀ àwọn onímọ̀ọ́lù ni wọ́n fẹ́ gbà wọ stéètì kọ̀ọ̀kan tí wọ́n bá fún wọn lẹ̀ ṣé rẹ́rẹ́ òní ti rìn jù báyìí lọ torí ipò àtòwò tí kó mọ̀ jẹ́ pé bí mo ṣe ń rò àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ò rí ṣòro wa because tí wọ́n bá rí ṣòro wa ni á ti rẹni tó máa sọ̀rọ̀ ń pẹ́ ààrẹ àná Buhari ó ṣe ọ̀nà lọ níjẹ́ àbọ̀ ọ̀nà náà lẹ́yìn rí bọ̀ yìí àbẹ̀wò kọ́ ṣé àṣẹ tí ààrẹ pa nísìn sáwọn agbófinró àti àwọn ológun ṣé wọn ò ní sọ di sàkámọ̀dì pé wọ́n gbọ́dọ̀ mú àwọn tó ṣiṣẹ́ wọ́n gbọ́dọ̀ rí pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́ tí ò bá ṣẹlẹ̀ mọ́ àwọn ẹ̀mí tó ti lọ ń kọ́ ṣó yẹ kó ṣẹlẹ̀ ká tó máa parọ́ àṣẹ bẹ́ẹ̀ ààrẹ ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń pariwo pé wọ́n ní wọ́n ń bọ̀ lọ́dọ̀ wọn ni àwọn ológun mélòó ló lọ bẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ ológun mélòó ló lágbára nísìn tẹ́lẹ̀ kojú àwọn bandit wọ́n ti rí ìgbín wọn gbé ẹ ti tàṣírí àwọn ológun fún wọn ẹ̀yin náà lẹ́nìí kí wọ́n máa lọ máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn ọlọ́run yọ wá ń bẹ̀ o borílẹ̀-èdè yìí bá sì rí mẹ́rin wọ́n Nàìjíríà tàbí tó bá fẹ́ rí mẹ́rin wọ́n Nàìjíríà àwọn tó ń ṣiṣẹ́ ibi tí wọ́n á di iṣẹ́ ibi àfikẹ́ fojú wọn hàn ṣé wọn Agboola lórúkọ tèmi.